àjọ Efcc àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ìwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti ètò ìṣúná owó àjọ Efcc wọ́n kọ̀wé wípé àwọn fẹ́ tọwọ́ bọ ètò ìṣúná ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọdún 2019 kọ́ títí di ọdún 2026 tá a wà yìí wípé àwọn fẹ́ mọ bí ìjọba ṣe ń gbé iṣẹ́ jáde àti bí ìjọba ṣe ń sanwó fún àwọn àkànṣe iṣẹ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé jáde ìgbà tí eléyìí wá jẹ́ mímọ̀ tí ó kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lára tó kan gómìnà Olúwaṣèyí Mákindé lára tó jẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba mórí lọ ilé ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba mórí lọ ilé ẹjọ́ wọ́n ní kán mọ̀ gba àwọn ilé ẹjọ́ gba òun o pé kán gbọ́ òun lọ́wọ́ àjọ Efcc àpérú rádaràdàn wo rèé àbírú rádaràdàn wo rèé sí àjọ Efcc ṣé wọn ò mójúṣe wọn mọ́ ni sí àjọ Efcc tí wọn ò mọ òfin mọ́ ni tí wọn ò mọ ìlànà àti àátẹ̀lẹ́ tó gbéṣẹ́ wọn dúró mọ́ ni àbí wọn ò mọ tí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà sọ nípasẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbé fún àjọ Efcc ó fi wá jẹ́ pé àjọ Efcc wọ́n wá ń tojú bọ tí ọ̀kàn wọ́n wá ń ṣe iṣẹ́ tí òfin ò là kalẹ̀ fún wọn láti ṣe wọ́n á ń sọ pé àwọn fẹ́ tọwọ́ bọ ètò ìṣúná ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kílé ẹjọ́ jọ̀ọ́ o kílé ẹjọ́ gba àwọn lọ́wọ́ àjọ Efcc kán bá wọn dá àjọ Efcc lọ́wọ́ kọ́ láti má jẹ́ kó tọwọ́ bọ ètò ìṣúná ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àbírú rádaràdàn wò rèé nígbà tí ilé ẹjọ́ kan tó jókòó sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó jókòó sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n bá ní pé nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò ìwé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwé tí gómìnà Olúwaṣèyí Mákindé tó gbé lọ síwájú ilé ẹjọ́ láti bá wọn dá àjọ Efcc lọ́wọ́ kọ́ láti má tọwọ́ bọ ètò ìṣúná ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọdún 2019 títí di àsìkò yìí ìgbà tí ilé ẹjọ́ gbà yẹ̀wò pẹ́pẹ́pẹ́ ó yẹ̀wò láti bẹ̀rẹ̀ títí dé parí ilé ẹjọ́ bá ní pẹ̀lú tí mò ń wò yìí àti tí àjọ Efcc láwọn fẹ́ ṣe tó láwọn fẹ́ tọwọ́ bọ ètò ìṣúná bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń náwó àti bí wọ́n ṣe ń gbéṣẹ́ jáde ẹgbẹ́ àwọn fẹ́ mọ̀ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ wọ́n bá ní àjọ Efcc ò kájú ẹ o àjọ Efcc wọ́n ti fẹ́ máa kọjá àyè wọn o ó dà pé wọn ò mọ ìlànà àti òfin tó gbéṣẹ́ wọn dúró mọ́ wípé gbogbo tíjọ àjọ Efcc ń béèrè yìí àti ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé yìí wípé kò tọ̀nà lábẹ́ òfin o pé kí wọ́n ṣọ́ra wọn gidigidi o kí wọ́n lọ jókòó jẹ́ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó jókòó sílùú Ìbàdàn gẹ́gẹ́ bó ṣe fi síta nìyẹn o ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé òun náà bá sọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Mákindé sọ lórí ìgbésẹ̀ tí àjọ Efcc láwọn fẹ́ gbé àti àṣẹ tí ilé ẹjọ́ pa fún àjọ Efcc ìjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé gómìnà Olúwaṣèyí Mákindé bá ní sẹ́yìn náà ti rí ṣé ẹ ti rí tí mò ń sọ ṣé ẹ ti rí tí mò ń wí kọ̀pẹ́ yìí ó ní àwọn àgbààgbà tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC òun ni wọ́n pe òun wípé kò wọ́n ṣọ́ra gidigidi o pé kò wọ́n ṣọ́ra òun o pé kò ló ń ṣe fẹ́ máa bá
ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti bá ta kàn gbà wípé òun náà fẹ́ díje dípò gómìnà lórílẹ̀-èdè náà ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà wípé dandan wo nìyẹn wípé kí gómìnà ó ṣọ́ra rẹ̀ o kí Olúwaṣèyí Mákindé ó ṣọ́ra rẹ̀ kó sì jáwọ́ láti máa pé òun fẹ́ dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó wàá jẹ́ bí opponent fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 gómìnà Olúwaṣèyí Mákindé ní sẹ́yìn náà ti rí tí mò ń sọ o kò tí ì pé ọ̀sẹ̀ kan tó ń gba ìpè láti ọ̀dọ̀ àwọn àgbààgbà tí wọ́n lẹ́nu lọ́rọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kìlọ̀ fún wípé kò wọ́n jáwọ́ láti bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ta kàn gbà dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà kò tí ì pé ọ̀sẹ̀ kan tí wọ́n kìlọ̀ fún tí wọ́n halẹ̀ mọ́ lórí fóònù ni àwọn tó gbọ́ wípé àjọ Efcc wípé wọ́n tó fẹ́ ṣe àyẹ̀wò wọ́n fẹ́ tọwọ́ bọ ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀yọ́ látọdún 2019 títí di ọdún tá a wà yìí sẹ́yìn náà ti rí pé ó ti ń jọ bíi pro ó ti ń jọ bíi wípé wọ́n dúnkokò mọ́ wọ́n halẹ̀ mọ́ pé kò wọ́n lò ṣe tiwọn kò wọ́n lè jáwọ́ láti dupò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú APM wípé wọ́n ń tanra wọn ni o kò sí ń tọ́jọ́ pé òun ó jáwọ́ rárá wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ń pè òun o wọ́n rí pé òun kájú ẹ̀ náà fi pé kò wọ́n wá ṣe o kò wọ́n wá dupò ààrẹ bí ẹgbẹ́ òṣèlú APM tó sì ti gba tíkẹ́ẹ̀tì wípé ó dá lójú ni o wípé òun jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò tó máa wáyé ní ọdún 2027 gẹ́gẹ́ bí ẹnjìníà Olúwaṣèyí Mákindé ṣe ń wí nìyẹn o ó ní gbogbo ohun tí wọ́n ń ṣe yìí ó ló dàbí ìdúnkokò mọ́ ni o ó dàbí ẹni pé wọ́n ń halẹ̀ mọ́ ni tí ò sì túnú kankan lára òun kò lè gbọ́ pé òun ó jáwọ́ láti dupò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú APM lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà. ẹnjìníà Olúwaṣèyí Mákindé òun ló ń sọ bẹ́ẹ̀ o ẹ gbọ́ kí ni ìwòye yín kí ni èrò yín gẹ́gẹ́ bí eléyìí tá a mú wá ẹnjìníà Olúwaṣèyí Mákindé ní ìgbésẹ̀ tí àjọ Efcc fẹ́ gbé tí wọ́n ní àwọn fẹ́ tọwọ́ bọ ètò ìṣúná bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń náwó jáde àti bí owó ṣe ń wọlé bí wọ́n ṣe ń gbé àwọn àkànṣe iṣẹ́ jáde àti bí wọ́n ṣe ń sanwó fún àwọn contractors àwọn kọngílá wípé àjọ Efcc láwọn fẹ́ mọ̀ ọ́n gómìnà ní ta ni ọmọ ibi tọ́rọ̀ ti wá dípò òun ti mọ ibi tọ́rọ̀ ti wá o ní láti fi máa dúnkokò mọ́ òun ní kóun ó lè jáwọ́ láti dupò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú APM lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2027 báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín kí ni ìwòye tiyín kí ni èrò tiyín ẹ fi ṣọwọ́ sí wa o láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ bá ṣe fi ṣọwọ́ sí wa ìyẹn lábala ti bẹ̀yẹn o nínú ìròyìn míì eléyìí tó tún jáde ẹ jẹ́ mú ohun tí àwọn èèyàn ń wí ohun tí àwọn èèyàn ń sọ ẹ jẹ́ kí n mú wá fún wa o lórí ìdájọ́ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ fún àwọn èèyàn tí ọwọ́ tẹ̀ gẹ́gẹ́ bí afurasí àbí tí ọwọ́ tẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn torí pé ilé-iṣẹ́ ti fìdí ẹ̀ àbí ilé ẹjọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀daràn ni wọ́n àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé níjọba àbílẹ̀ Oríire ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi gbé àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wọn tó ń lọ bí 40 ó lé. Àwọn tí wọ́n jẹ́ bí agbódegbà fún wọn ilé ẹjọ́ ti dájọ́ fún àwọn èèyàn yìí àwọn 3 irú ẹjọ́ wo wá ní ilé ẹjọ́ gbé kalẹ̀ ilé ẹjọ́ ti sọ wípé ẹ̀wọ̀n gbére ni ló tọ́ sí wọn o life imprisonment wípé ló tọ́ sí wọn o pé ká lọ máa fi aṣọ péńpé roko ọba ní ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ ọkú wọn títí tí Ọlọ́run fi pè wọ́n sọ́dọ̀
ẹ̀wọ̀n gbére life imprisonment òní wọ́n fún àwọn èèyàn tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba ìbílẹ̀ Oríire àwọn tí wọ́n jẹ́ bí agbódegbà fún wọn. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kàn wọ́n. Wọ́n fi ẹ̀sùn agbódegbà fún àwọn ọ̀daràn, ẹ̀sùn agbódegbà fún àwọn bandit, ẹ̀sùn agbódegbà fún àwọn terrorist. Wọ́n fi ẹ̀sùn ìwakùsà lọ́nà àìtọ́ wọ́n fi kàn wọ́n àti ẹ̀sùn dókùkù mọ́ni àti àwọn ẹ̀sùn míì àtàwọn ẹ̀sùn míì tí ilé ẹjọ́ kà sí wọn lẹ́sẹ̀ tí ilé ẹjọ́ sọ pé wọ́n jẹ̀bi rẹ̀. Ilé ẹjọ́ wa ní kán lọ máa fi aṣọ pépé roko ọba o títí di ọjọ́ ọkú wọn, ìyẹn life imprisonment. Kí lè ro tiyín? Kí ni ìwòye tiyín? Àwọn èèyàn wá ń fi èrò àti ìwòye wọ́n fi ń ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn lórí ìdájọ́ ẹ̀wọ̀n gbére tí wọ́n dá fún àwọn èèyàn yìí. Ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n ń sọ fún wa gẹ́gẹ́ bí a ṣe rí gbọ́, gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ nínú ìdájọ́ yẹn. Lẹ́yìn tí ọ̀rọ̀ yìí jáde, tí ìròyìn jáde wípé ẹ̀wọ̀n gbére òun ni wọ́n fún àwọn èèyàn yìí, ẹni tí ṣe olórí àjọ kan tí ó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá jáde sọ̀rọ̀. Ó ní ìdájọ́ tílé ẹjọ́ gbé kalẹ̀ yìí o fún àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ nù ìṣẹ̀lẹ̀ bandit, ìṣẹ̀lẹ̀ kidnapping, ìṣẹ̀lẹ̀ ìjínigbé níjọba ìbílẹ̀ Oríire, àwọn èèyàn tí wọ́n jẹ́ bí agbódegbà fún wọn tílé ẹjọ́ wá ní ẹ̀wọ̀n gbére ló ń fún wọn. Ẹni tí í ṣe olórí àjọ múrì tí wọ́n ń pè ní múrì, ìyẹn àjọ tó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó mọ̀ sọ̀rọ̀ ó ní ìdájọ́ yìí ò dáa tó, wípé ó yẹ ká yí àwọn nǹkan kan padà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pàápàá jùlọ irú òfin tó sọ wípé ẹ̀wọ̀n gbére ló yẹ ká máa fún àwọn tó bá lọ́wọ́ tí wọ́n jẹ́ bí agbódegbà nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìṣẹ̀lẹ̀ bandit, ìṣẹ̀lẹ̀ terrorism, wípé ẹ̀wọ̀n gbére nìkan máa fún wọn àwọn tó bá lọ́wọ́ nínú tó máa jẹ́ bí agbódegbà fún wọn. Ó ní òfin yìí ó yẹ ká túnṣe o, torí pé kò yẹ kó jẹ́ pé ẹ̀wọ̀n gbére ó ní wọ́n máa fún àwọn agbódegbà àwọn bandit. Ó ní ìdájọ́ ọkú ló yẹ kó tọ́ sí àwọn tí wọ́n bá jẹ́ bí agbódegbà fún àwọn bandit, gẹ́gẹ́ bí olórí múrì kì í ṣe sọ. Àwọn èèyàn wá ń fi èrò àti ìwòye tí wọ́n fi ṣọwọ́ ní abẹ́ èrò àti ìwòye tí olórí àjọ múríkì yẹn. Kí làwọn èèyàn fẹ́ gẹ́gẹ́ bí Mr. Marcus Adesiyan ṣe sọ, wọ́n ní you have spoken well this time, sir. In Nigeria there is no true imprisonment because their sponsors are at the corridor of power and can release them under the guise of prerogative of mercy. This is Nigeria. Ọ̀túnba Palo àwọn ní nàwa o who go tell court or government now say the document is too cheap. Samuel Ibitayo àwọn ní our DSS have started waking up. Kudos to the ọ̀gá pátápátá of DSS for speaking out. Michael Williams àwọn ní but there is something I don't understand here. Please, just an observation. Don't we think they quickly pass the judgment unlike the spending many years on trials before conviction? At least they suppose suffer for so many years going from one court to other before final judgment. Bámidélé Ìgbìmọ̀ọlá wọ́n ní judiciary is one of the big problems Nigerians had in every developed countries of the world. Sound judiciary is one that checkmates the citizenry to live with caution and not to constitute nuisance in the society. Any country that has stable judiciary like Nigeria
state is bound to facing all what Nigeria is facing presently. Nigerian law needed to be rewritten with serious mindset people. If not, things will still be going wrong as it were. Ogunwuyi Opeyemi, àwọn ní our legislators need to step up to amend some of our constitution in order not to put the whole country into a state of anarchy and at the same time jeopardize the effort of our security agencies. While we a sane court giving life imprisonment for terrorists that has killed lots of innocent citizens, but when there is no strong constitution, the court or judiciary has no choice than to pronounce a judgment based on the weak constitution at hand. Please, both the state and federal lawmakers should wake up from their slumber. Festus Akinyemi, wọ́n ní the first time Murik leader will have something tangible to say. Adeolu Inumendun, wọ́n ní life imprisonment serve too small. Adaramola Badejo, wọ́n ní you are right. Our legislature needs to amend some of our constitutions. Michael Olaoye Folaranmi, wọ́n ní you are very right, sir. Murik leader. Sunday Olufemi Odeleye, wọ́n ní yes, capital punishment is the answer. Olanrewaju Dube, wọ́n ní Islam will not support bad things. Even if our people did it, we will punish him. It happened during the prophet. It happened during the prophet Muhammad, peace be upon him, where a Jew come and report what a Muslim did to him, and prophet told his companions to get him the person and ask him the question, and the man said yes, I do. Then prophet told them to cut off his hand. But when that Jew saw the prophet Muhammad's judgment, he asked to forgive the man, and he has forgiven him too. Then he said, I thought you would support your brother for doing bad things. And then he said he accepted Islam that day. But I know that we Muslims of this time have mixed with other people. That is why we are seeing these terrorisms amongst the Islam. But I know one may Almighty Allah will fix them out of us. We good Muslims in the world. Amina ya Allah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye àwọn èèyàn òun náà láti gbọ́ tí a mú wá fún yín lórí ìdájọ́ tí ilé ẹjọ́ dá fún àwọn tí àwọn agbófinró mú pé wọ́n lọ́wọ́ tí wọ́n jẹ́ bí agbódegbà fún àwọn ajínigbé, àwọn bandit, àwọn terrorist lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìjọba àbílẹ̀ oríire ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní wọ́n jẹ́ agbódegbà fáwọn ajínigbé, àwọn bandit. Ìjọba fojú wọn balẹ̀ ẹjọ́ pẹ̀lú àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀, ẹ̀sùn ìjẹ́ agbódegbà fún àwọn agbésùmọ̀mí, fún àwọn ajínigbé, ìwakùsà lọ́nà àìtọ́ àti àwọn ẹ̀sùn míì tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀. Nígbà tí ilé ẹjọ́ wá ṣe àyẹ̀wò ẹ̀ṣẹ̀ tí ìjọba kà sí wọn lẹ́sẹ̀, tí ilé ẹjọ́ sì ṣe àgbéyẹ̀wò òfin tó wà nílẹ̀ fún tí òfin Nàìjíríà là kalẹ̀ gẹ́gẹ́ bí ìjìyà fún ẹ̀ṣẹ̀ tí ilé ẹjọ́ tí àwọn agbófinró kà sí wọn lẹ́sẹ̀, ilé ẹjọ́ bá ní òun fún wọn ní ẹ̀wọ̀n gbére life imprisonment tí ilé ẹjọ́ wá fún àwọn agbódegbà bandit, ajínigbé, ajínipa, ajínigbowó, terrorist. Ìní àwọn ọmọ Nàìjíríà wá wò gẹ́gẹ́ bí eléyìí tí ọ̀tọ̀, pàápàá jùlọ ẹni tí í ṣe olórí àjọ tó ń béèrè fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà, Murik. Muslim
Muslim Rights Concerns Initiative or Organization Murid leader òun á sọ yí pé ẹjọ́ yẹn kò dáa tó, ìdájọ́ ọkú ló yẹ fúnra àwọn yẹn, wípé a nílò láti ṣe àtúnṣe sí àwọn òfin ilẹ̀ Nàìjíríà. Kí ni ìwòye yín, kí lè ròyìn? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ẹyẹ. Ó ta social media. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lighting wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Ilé-iṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Ó ta social media níbikíbi.